àgbékalẹ̀ àpapọ̀ ẹgbẹ́ obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹgbẹ́ obìnrin rere ní ìlú Ìpòbẹ ti wáyé lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún 2026 eléyìí tó búrẹ́kẹ́ ní ilé ìgbafẹ́ Adébáyọ̀ ìlú Ìpòbẹ. Lásìkò tí wọ́n fi ohun gbogbo bẹ̀rẹ̀, àwọn ẹgbẹ́ obìnrin rere bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbé aṣọ ẹgbẹ́ ọ̀hún wọ bàbá ẹgbẹ́ wọn ọ̀gbẹ́ni Abdulrahman Akírun, èyí tó gbà láti jẹ́ bàbá ẹgbẹ́ wọn ní kété ìgbà tí ẹgbẹ́ náà tí ó dé tí wọ́n gbé sílẹ̀. Onírúurú àwọn àlejò ni wọ́n pè láti yọjú síbi ayẹyẹ ọ̀hún lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan láti bá wọn gbé lárugẹ, níbi tí Alhaja Sísàmù Ọládìméjì ti láǹfààní láti fi orin àti ayọ̀ ìdùnnú fi hàn gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀ ńbẹ̀ tí wọ́n sì ń dùnnú yọ̀ lórí ẹgbẹ́ obìnrin rere èyí tí ó kalẹ̀. Níparí ohun gbogbo, aláǹfààní láti súnmọ́ olùdásílẹ̀ ẹgbẹ́ náà tí ń ṣe arábìnrin Àmọ́sù Àjímọ̀, ẹgbọ́dọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Iná ìwádùn ayọ̀ wa kú sọ̀lí àpé òní ẹ̀wọ̀n wọn jáde, iná ìwádùn gan-an. Ẹgbẹ́ wọn yòókù náà wọn náà kó múra síṣẹ́ kó lè dùn ìwò pé yáà náà ṣe yè kọ́ rọrùn o mẹ́ sùúrù dé kan ìjàdé kan la fi ṣe títí ló fi dùn ìwò lónìí. Bàbá ẹgbẹ́ wa kí wọn gan àkí wọn wọ́n ṣe gan yá mú wọn ní bàbá ẹgbẹ́ yẹn kò kọ̀ fún wa, wọn kò sọ́kálí kéèlà jẹ ọmọ kéèlà jẹ wọn kò sọ wọn gbà wá tọwọ́ tẹsẹ̀ iná wa dùn kẹ́ bá wọn kí wọn ṣe gan. Gbogbo àlejò wa kí gbogbo ìwọ̀n wọn ṣe wọn kú ìfẹ́ wọn kú àpọ́nlé tó sì kò yẹ kọ̀ dẹrùn sí pé wọ́n sì jẹ wà wọ́n ṣe gan àbùsí olúwa ọlọ́run àbùkún wọn. Lákòótán, ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ gbòǹgbò ẹgbẹ́ náà tí wọ́n digi ẹgbẹ́ náà mú tí wọ́n sì jẹ́ kí ẹgbẹ́ òun wó ìyẹn tí ṣe ẹgbẹ́ àwọn obìnrin rere, arábìnrin Gàdíù Nàdíyàt, ẹgbọ́dọ̀ táwọn náà sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ wa. Kọ́dà kọ́tà ṣe é sọ akọ̀nẹ́rò ìjàdé kan adùdé kan làfúnbádé bí yàgbà adéyè àmọ́ dúpẹ́ kárí gbogbo àwọn yóò pè gbogbo ìwọ̀n wọn fùfẹ́ fù jẹ́ wa láyàtà láàfíà bá a ṣe ń fẹ́ kó rí orí wọn àdúrà ìmọ̀ wa ń gbà líkálí kó má já ṣe mọ̀ fún wa àṣẹ ìṣàmọ́dún ńnáwó ńnàmọ́ ńnàláfíà ẹ̀mí gígùn àìkú baálẹ̀ ọ̀rọ̀ ní ká fún ṣe. Lákòótán, ẹni tó gbé ẹgbẹ́ náà rò téńté tí ń ṣe bàbá ẹgbẹ́ wọn ọ̀gbẹ́ni Ramonu Akírun, gbólóhùn tí àwọn náà rí sọ fún wa rèé nígbà tí iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV láǹfààní láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. iná mi dùn gan yẹn wọ́n pàtàkì mi ká pè mí kálẹ̀ wọn nà mẹ́mi ní bàbá ẹgbẹ́ obìnrin rere lẹ́nìí. Iná mi dùn gan gangan ewé mo ní láti sọ fún wọn ni pé ìṣọ̀kan yóò wà láwọn obìnrin rere yẹn jẹ́ yẹn wọn kó tíráyìn wọn kó jó obìnrin rere náà, ìlọsíwájú kó bá ẹgbẹ́ náà, kárí ná kárí lò kárí bá ti ṣe kárọ̀nà gbégbá gbogbo wa gbogbo ọmọ ẹgbẹ́ inú mi dùn gan inú mi dùn o. Pẹ̀lú gbogbo ìwọ̀n àṣẹlí bí eléyìí èmi ti ní kẹ́lí ìtẹ̀síwájú ti dé bá ẹgbẹ́ yẹn yìí o, ẹgbẹ́ obìnrin rere ìtẹ̀síwájú ti dé bá pèmí pẹ̀lú wọn ṣẹlẹ̀ níbí lẹ́nìí inú mi dùn gan ìtẹ̀síwájú dédé bá àwọn ọkùnrin wọn kó má jáfara pé yá fi ṣe àfilọ́lẹ̀ lẹ́nìí wọn náà kó má jáfara àṣírí kálukú wa bò. ká súnmọ́ ìṣòro àti ìjábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV, Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.